dáhùn lẹ́ẹ̀mẹ́ta, what is the wisdom behind this? Ọlọ́run wá ní ya Musa lọ Musa. Kẹ̀tì bí Musa lẹ̀ ní òun ní wàásù láǹṣe lálẹ́, ọ̀rọ̀ ànábì Musa là ń sọ lọ́wọ́. Alayhi salatu wassalam. Interlocutor Ọlọ́run ní Musa. Nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ ni pé ẹni tí wọ́n ń sọ̀rọ̀ tọ́lọ́run náà mọ̀ sọ padà tọ́ mọ̀ gbọ́ wọn ara wọn. Ọlọ́run ní Musa lọ́wọ́ òṣèlú ẹ̀. Kẹ̀tì bí Musa lọ ẹ̀yìn ẹ̀ tọ́lọ́ bá tó tó ya Musa tó bá pè àwa bẹ́ẹ̀ àánú dáhùn. Torí tọ́lọ́ bá pè yàn ẹni kọ́ ló máa fi pè yàn ẹni kọ́ ló máa fi pè yàn gbogbo tó dáa lọ́wọ́ ní ìbọ́lọ́hún pè nǹkan yẹn. Níjọ́ tí Musa wà ní Mount Sinai tọ́lọ́ ní ó Moses ya Musa gbogbo koríko tó wà lórí òkè ní pé Musa atẹ́gùn náà ìbọ́lọ́hún pè Musa náà kò tí jọ wá lójú gbogbo ara Musa ń pè Musa aha Musa náà tún pè Musa etí tó ti ní bọ́ọ̀dù náà tún pè Musa so lọ́pṣọ̀n àbí kó dáhùn kò lọ́pṣọ̀n tọ́lọ̀ bá pè yẹn o ò ní ní option ó dá lóhùn ọlọ́mọkùnrin afa burú. Àmín. Musa wá ní ìwọ Ọlọ́run mo kù yẹn kò lórúkọ méjì tó fẹ́ kọ́kọ́ ló dáhùn mo á fẹ́ kò lórúkọ ẹlẹ́sẹ̀ nítorí kẹlẹ́ ní kí omi gbélé a máa ń rò pé ìjẹ̀lẹ̀ kan wà lọ́wọ́. Ọlọ́run ilẹ̀ àrùn ilẹ̀ àrùn ilẹ̀ àrùn aláàbà àkàtì àwọn akọ́nìyàn Ọlọ́run ìmọ̀ ní sọ̀rọ̀ ní ẹ̀ wọ́n ń bọ̀ ní wọ́n gba àwọn ilẹ̀ bá ń bọ̀ lọ́wọ́ sí báyìí gbogbo ayé àwọn ọ̀dọ́ nígbà tí wọ́n fi da ilé àwọn ìmọ̀ náà lọ́wọ́ pàlùmọ̀tẹ́bí yàtọ̀ nínú àlàtọ̀ àjò ẹni tí sì ṣe lọ́wọ́ wọ́n ní tó nà ọjọ́ yóò máa jọ ẹ̀ lórí òun dájú ẹ̀ tó ń wò kó sí lọ́wọ́. Ẹ bá kẹ̀ tó kí ni, ẹ bá kẹ̀ tó kí ni, náà ẹ yẹ kó tó kí ni. Ẹ yà wọ̀ ètò máa dájú pé ó wọlé ọ̀gbọ́n ní ọ̀nà bàbá. Ìdájọ́ tó àwọn ẹjọ́ kí ni ìwọ́n tó orí tó kí ni ṣe kìíní kan tí ó da tí ó tẹ lọ́dún tí ó tẹ̀lé lọ́dún láti dájọ́ tó kó àwọn ẹ̀yọ́. Àgbà àwọn ọ̀dọ́ yìí wọ́n dá sáà wọ́n fi yá lọ sí. Bìlẹ̀ káwọn ní wàlẹ̀ wàlẹ̀ káà ó fi ìwà ọ̀rọ̀ àti dáadáa ó fi ẹ̀ láì jẹ́ láti lọ́dún láti mú. Nítorí tó bá kù jẹ́ ìgbà tí ó kù báyìí dáa ìlà àdúgbò Muhammadu Rasulullah nípa ìgbà náà tó wáyé ìgbà náà. Ṣéèjì ya lọ. Ó ní ìgbà tó dá àlàáfíà ìyáǹkà lórí ẹ̀. Màmá ní ìsàlà ọ̀ṣun ní ìyàrá fún ìlú ìgbà. Ó ní ìlú ká tó ló pa lọ́rọ̀ sí ìṣẹ̀lú. Ẹni ìgbà ṣe ń lò ó ní ọ̀ṣun láwájú àti ìlọ́ra yẹn ló wọ́n. Ó ní lásìkò ní àrùn láàrin ìròyìn tó yẹ kó àtọ́lọ́mù wà. Musa wá ní ìwọ Ọlọ́run. Ó dá àwọn ìwé lẹ́kọ̀ọ́. Ó dá ìwé lẹ́kọ̀ọ́. Àwọn ìdílé ìwọ́dà múlò mẹ́rẹ̀ẹ́ta ọlọ́wà ti bẹ̀rẹ̀. Lẹ́yìn náà a sì ní sàlá ìsìwà. Ẹbí ti tèmi tó mọ̀ ní, ó ti rí ìtàn tó fẹ́ tó bá sọ̀rọ̀. Ìbẹ̀rẹ̀ ṣẹ̀ kò ní ló fẹ́ tó wà ní ìbẹ̀rẹ̀ tó kú. Èmi Ọlọ́run nìkan lẹ́lẹ́ṣẹ̀ ní your Lord is the Lord of the sinners. You can detest sin, but don't detest the sinner. Ẹ̀ṣẹ̀ láwọ̀ ẹ̀ ọ̀gá ẹni iṣẹ́ olùkọ́. Mo bí àwọn ọmọ yẹn máa ń bọ̀ wọ́n. Ẹ̀ṣẹ̀ láti ní ẹ̀ṣẹ̀ olùkọ́ ọ̀gá. Ọmọ ẹni iṣẹ́ ọ̀gá olùkọ́ tó wọ̀ ọ́. Ẹ̀yẹ fara kan ṣé àwọn ọmọ ọ̀gá kásán lọ sí ọ̀gá. He was walking on the street of Baghdad. Ṣé o lọ sí street of Baghdad? Wọ́n ti máa ń lọ ọmọ ayé ọ̀hún ẹ̀yẹ drop that. Wọ́n lọ ọkùnrin kan ọ̀hún tí ọmọ tí wọ́n rí yẹn ọmọ tí wọ́n rí yẹn ọmọ tí wọ́n rí yẹn ṣàgbé tí bá ti tóbi orúkọ orúkọ yẹn àwọn tó tó ẹ̀ṣẹ́ àkọ́kọ́ ní ìlú ti bí wọn àkàrà àdàlù ìlú báyìí pé nípa bí wọ́n ní ṣàkóso bẹ̀rẹ̀ rẹ̀ àkọ́kọ́ ní òtí ẹni ẹ̀ ti tún dọ́là ṣàkóso bẹ̀rẹ̀ ló ṣe bẹ̀rẹ̀ wọ́n ní yàtọ̀ àdéhùn àbùtọ̀ nílẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ní yẹn pé èyí wù wọ́n
Para kalau dia orang ini nanti bahas. Kau alih dalam kau siapa mendapatkan siapa kau yang ibadah ini nak mendapatkan ini. Betul beda lagi. Alih dalam kau ini baru dapat. Aku beda lagi. Kau kau ni tak. Orang berbeza beri amal dua apa amal ini. Atau begini apa wakan ini nak. Next, open the question. Next, ini orang dapat. Aku beda lagi. Kerja. Macam ni, mereka tahu juga. Oh ni anak orang berbeza. Alih dalam kau ini. Anda betul alih hati. Dua orang itu bagi kita boleh tolong. Soalnya untuk musisi itu dapat ada kerja di negeri berbulan. Kita lagi alih dalam kau ini. Anda ada Islam. Soalnya dapat aku sendiri ada kalau main materi untuk dapat. Wala kalau pilih orang yang dapat kami alih dalam kau ini. Anda ada Islam. Si macam kau ini bukan tidak baik. Saya boleh selalu jualan. Beri kalau kita beli, itu apa sih? Itu kan mesti kita dan berkali. Lakukan bukan bukan. Now drugs instead of only. Maka kaki ini anda yang kawan. Bukan itu. Kalau kita beli. Itu risiko kamu yang jadi. Kalau ada orang yang sudah enggak mulai Muhammad sallallahu alaihi wasallam. Umat beragama, ini masih kami. Kalau mendapat ini seperti setan menyuruh. Kau ini seperti sulit sebenarnya. Allah pandu, ini tu orang kamu menyuruh. Kumpulan apa bes? ولا تريا في الآدمين دونك مؤمنا ولا كافرا حتى يغيب بالقول ولا كافرا حتى يغيب بالقول. Ini saya sebenarnya baca. Jangan dah ada. Foto dapat kamu dari kaki bukan ada. Bukan. Dikoli bandar. Kalau mereka masuk, mereka boleh suri. Amalnya kami, amal tu banyak. Orang enggak tahu soal saya berapa. Kalau ini ada mengenai, ini ada mengenai. Kita mungkin, kalau kita mungkin, usah mungkin bukan ada. Atau tu bukan ada. Buat siapa awak? Buat orang ada azri saya. Emang di pada pun ada zolmi. Emang ada dialogos. Masih banyak gigi. Kau pasal ada syaitan. Syaitan itu mungkin sih. Mana boleh gigi. Kalau cuma boleh. Kau baca masalah apa pun. Asyik apa sahaja. Kita yang bola. Orang kita masih. Orang apa boleh dari itu. Cuma orang ini lebih mau. Kalau kita sih, kita anak di Adam alaihissalam. Apa punya bisa dulu di lama sahaja saya. Sekarang boleh terima itu. Siapa yang popular? Siapa yang popular? You be so popular, you be so rich. Nah, ini bagian ini dah kau nak ulur yang bermuslim ini. Kan muslim ini 1994, 1994. Anti yang dewan bawa dia mengubah rumah jenazah kita. Bukan dia aku mungkin kamu. Logik ni apa teman dulu. Ada yang apa? Agama no money. Aku ini money itu. Kita apa bicara masih ada. Kalau maju bukan ada, tetapi bukan ada. Awasai. Ini question mana? Tujuan si kita si mono.
ẹtú bá mọ̀ lórí ṣe ló ń bá ó ní kó náà ti ṣe ta ló ti ṣe láti lọ ta ló ti ṣe láti lọ nítorí àti fúnra wa lè ṣíìtì láti ṣíìtì lé tàbí kọ́ọ̀bì kìíní tí ẹ̀rí bá gẹ́gẹ́ kan èṣù ní bá gẹ́gẹ́ kan èṣù ní iṣẹ́ àkàpẹ́ rẹ̀ ṣe láti lọ ṣe iṣẹ́ àkàpẹ́ rẹ̀ ní ìmọ̀ ń bà wá láti ẹ̀sán àti ìyà tí ẹ bá fi tí bá ṣiṣẹ́ bí báyìí kí wọ́n sọ mí lẹ́sàn-án ó fẹ́ ṣe tí bá ṣiṣẹ́ báyìí ọlọ́run jẹ mí níyà ní ó sàfún ṣètàlì máa jẹ́ ká gbàgbé iṣẹ́ yóò kẹ́tí ń ṣe lára àwọn ìgbé rẹ̀ gbogbo yòókù àmọ̀ tí ń jésù gẹ́gẹ́ táyì ṣètàlì gẹ́gẹ́. alẹ́ Muhammad ọlọ́run tó lọ́kọ̀ láàyè ó ní ìnà kẹ́hìndé ṣètàlì káàní dọ̀ ìfà. وكان